Lórí ètò yìí lónìí, àkọlé tọ̀sẹ̀ yìí la pè ní ìbálòpọ̀ tí àwọn olóyìnbó ń pè ní sex. Lórí ètò yìí ní ti ọ̀sẹ̀ yìí, gọ́ngọ́ aṣọ kùtùkù àwù. Nítorí wípé kí ni, mo gbé àlejò kàǹkà wá sórí ètò yìí lónìí láti wá bá wa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ètò tọ̀sẹ̀ yìí. Ẹ máa bá wa ká lọ, à ń bọ̀ wá. Tá bá ń sọ̀rọ̀ nípa tọkọ-tìyàwó, ìgbésẹ̀ wo ló yẹ kí òbí gbé lórí ọmọ ẹ̀ obìnrin tó lọ sí ilé ọkọ? Àti ọmọkùnrin àti ọmọbìnrin àti bàbá àti ìyá ni wọ́n ní ẹ̀tọ́ láti tọ́ ọmọ wọn tí wọ́n ní láti gba ìyá ọkọ gẹ́gẹ́ bí ìyá ẹ̀. Ọjọ́ tó bá ti rí ìyá ọkọ ẹ̀ bí ìyá ẹ̀ nílé máa tò. Béèrè yìí kò sí ọkùnrin kan tí ó lè fọwọ́ gbáyà pé òun lágbára láti fẹ́ yàwó méjì láti fẹ́ yàwó mẹ́ta. Àìmọye ẹni tó fẹ́ ìyàwó púpọ̀ lẹ́kọ̀ọ́ gbà tó jọ pé òkú yẹn ó padà ráre. Ẹ̀yin bá lélẹ̀ ẹ̀yin bá lélẹ̀ ẹ̀yin bá lélẹ̀ ẹ̀yin lọ̀rọ̀ ikọ̀ ẹ̀yin lọ̀rọ̀ ikọ̀. Orúkọ tèmi ni Ìyáàfin Àánúolúwapọ̀ Aya Oṣòdì. Àlejò kàǹkà tí mo mú wá fún yín sórí ètò yìí lónìí, orúkọ wọn ni Dr. Olúṣẹ́gun Akínwòtù. Bàbá wa, ẹ bá wa kí àwọn ará yín. Ẹ káàsán, ẹ̀yin aráalé àti gbogbo àwọn tó ń wà ní ọ̀sán yẹn, a kí i pé ẹ kú àsán. Ẹ ṣeun. Bàbá wa, àkọlé tí a pè ní ìbálòpọ̀ yìí, ẹ bá wa ṣàlàyé fún àwọn tí wọ́n wò wá nílé nǹkan tí à ń pè ní ìbálòpọ̀ àti wípé agbára wo gan ló rọ̀ mọ́ ìbálòpọ̀ yìí. Ẹ bá wa ṣàlàyé fún àwọn ará ilé. Ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin tí àwọn òyìnbó ń pè ní sex, òun ni tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn, tí wọ́n bá bímọ pọ̀ láàrin ara wọn pé òkè o àwọn fẹ́ di ọkọ àti ìyàwó, tí wọ́n wá wọ yàrá tí wọ́n sì máa bá ara wọn sùn. Ìbásùn yẹn tó máa ń di pé wọ́n á gbádùn ara wọn dáadáa, and by the time tí wọ́n fi máa parí ẹ̀, ọkùnrin nǹkan ara ọkùnrin á dà sí tobìnrin, òun dẹ̀ ló máa ń di ọmọ tí obìnrin yẹn bá wà ní àsìkò tó lè jẹ́ kó di ọmọ lára ẹ̀. So òun náà ń pè ní ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin. Kí ni àǹfààní àti ìwúlò ìbálòpọ̀ yìí gan? Ẹ ṣeun. Àǹfààní àti ìwúlò ìbálòpọ̀ ó pọ̀ oríṣiríṣi. Láti ayédáyé láti mọ̀ pé gbogbo èèyàn tó wà láyé ó fẹ́ fi ọmọ tiẹ̀ sílẹ̀. So ìwúlò tó ṣe pàtàkì tó ṣe kókó jù òun ni pé a fẹ́ bí ọmọ kí àwọn ọmọ wa náà káwọn náà bí ọmọ tiwọn. But yàtọ̀ sí yẹn, ó tún láwọn ìwúlò míì tó yẹ pé a lè ti sẹ́gbẹ̀ẹ́, and àwọn tí ò dẹ̀ ráyè àti máa ṣe wọ́n lè máa rí benefit ohun tá à ń sọ yìí. Irú pé kí stress lè lọlẹ̀, torí wọ́n rí pé àwọn tó bá ń ṣe tán bára wọn sùn, tọkọ àtìyàwó tán bára wọn lò pọ̀ bí ẹ̀mẹ́ta
láàrin ọ̀sẹ̀ wọ́n rí pé inú wọn máa ń dùn yàtọ̀ sí àwọn míì tí ò kì í ṣe déédéé. Wọ́n tún rí pé gbogbo ohun tá a máa ń ṣe láyé, à ń lọ bí iṣẹ́, a wà lọ́nà, a wà ní mọ́tò, a lọ sọ́jà, gbogbo ẹ̀ stressful activities ni wọ́n. But àwọn èèyàn tó yẹ pé wọ́n máa ń rí àyè láti bára wọn lò pọ̀, wọ́n rí pé stress tiwọn ó máa ń dínkù yàtọ̀ sí àwọn yòókù. Tí ọkùnrin àti obìnrin máa ń lò pọ̀, ó ní àwọn chemical tó máa ń jáde lára. Àwọn chemicals yẹn they call it feel good hormones. Àwọn hormones yẹn lára ó máa ń jẹ́ kí stress lọlẹ̀. Yàtọ̀ sí yẹn, ó tún máa ń ṣe pé àwọn tó yẹ pé bí ìgbà tá à ń ṣe exercise, eré ìdárayá, exercise yẹn ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ kí ó lọ káàkiri ara, so ẹ̀jẹ̀ máa lọ sí brain, memory máa improve. Yàtọ̀ sí yẹn, heart náà fúnra ẹ̀, ẹ̀jẹ̀ náà ó tún máa supply sí heart fúnra ẹ̀, so ó tún máa jẹ́ kí ara kí ó balẹ̀ dáadáa, kí heart yẹn lè function dáadáa, that is ọkàn. Then ìbálòpọ̀ ó máa ń jẹ́ kán tún release àwọn other chemical hormones náà tó máa ń jẹ́ kí immunity, nǹkan tó máa ń gbáradì fún àìsàn, ó tún máa ń jẹ́ kó pọ̀ sí lára. So èèyàn tó bá ń ṣe, ó máa ń jẹ́ kí àwọn, we call it antibodies, wọ́n máa ń lè bá àìsàn tó ń wọ àwọn kòkòrò tó ń wọ ara tó máa ń bá wọn jà, wọ́n máa ń pọ̀ lára, so èèyàn yẹn ó máa lè overcome infection. Then yàtọ̀ sí yẹn náà, ní ara ẹni náà wọ́n rí pé ó máa ń jẹ́ kí àárín ọkọ àti ìyàwó kó géré, ó máa ń improve intimacy láàrin ọkọ àti ìyàwó. Then táwọn èèyàn bá ní pain, ara ń ro mí, orí ń fọ́ mi, wọ́n ti rí pé àwọn process yẹn tó máa ń tẹ̀lé pé a ní abára lò pọ̀, ó máa ń help láti reduce pain. Pain máa ń lọlẹ̀. Then obìnrin tó ń ṣe nǹkan oṣù, wọ́n rí pé ẹ̀jẹ̀ tó ń yọ ń bẹ̀ àti pain tó máa ń ní during that time ó máa ń lọlẹ̀ láàrin àwọn tó máa ń báyàn lò pọ̀, tó ń ṣe ìbálòpọ̀, tó máa ń take part of sex. Then fọ́kùnrin náà, ó ní nǹkan tá à ń pè ní prostate, ó wà lára ibi ọkùnrin, lára nǹkan tó ń produce liquid tí à ń pè ní sperm. Prostate yẹn láwọn ọkùnrin tó máa ti ń dàgbà ó máa ń tóbi sí, but wọ́n rí pé àwọn ọkùnrin tó máa ń ṣe ìbálòpọ̀ bó ṣe yẹ, prostate yẹn ń tètè tóbi, so ó máa ń protect in that area too. Then bá ṣe ń sọ lọ ṣá, ẹ rí pé àwọn àǹfààní ẹ̀ kì í ṣe ẹ̀ẹ̀kan, kì í ṣe méjì, ó pọ̀ lóríṣiríṣi. Ó tún jẹ́ kí àwọn ara, àwọn ẹ̀gbẹ́ ara, irú àwọn àǹfààní pé a fẹ́ kí body tone, kí body look, àwọn tẹ́ pé wọ́n sanra, wọ́n fẹ́ lose weight, because exercise ti rí pé wọ́n máa ń burn calories, so àwọn calories ta burn yẹn ó máa jẹ́ kẹ́mi yẹn kí ara ẹ̀ kó trim, kó fit, so you can do some weight through consummation of sexual intercourse. So those are the few benefits I will list for you now. Ẹ ṣé gan ni bàbá wa. And then on the long run, sorry, gbogbo ètí mo ti sọ yẹn, mo ti sọ individual, nǹkan tó lè jẹ́ kí ẹni yẹn fúnra ẹ̀ kí ara ẹ̀ kó wà lálàáfíà. Mo ti sọ interaction between husband and wife, ó máa ń bring wọn kan work together, intimacy máa ń improve. Then to the larger society, torí ara ẹ balẹ̀ láti bó ṣe kúrò nílé, tó bá dé ibi iṣẹ́ ò ní kanra. Iṣẹ́ tó máa fún ẹ kó ṣe, wàá farabalẹ̀ ṣe, wàá lè concentrate dáadáa, kò sí distraction, nǹkan tó ní kó ṣe yẹn wàá farabalẹ̀ ṣe, result adé jáde. So lára àwọn àǹfààní ẹ̀ náà ni. Ẹ ṣé. Lórí ọ̀rọ̀ ìbálòpọ̀ yìí náà, bí ẹ̀mélòó gan ló tọ́ fún tọkọ-tìyàwó láti máa bára wọn lò pọ̀ láàárín oṣù kan? Oye ìgbà tí ó yẹ kí ọkọ àti ìyàwó máa bára wọn sùn kò ní limit. Ìgbà tí ó bá ti ṣe síyàwó pé ó ń wùn láti bọ́kọ ẹ̀ sùn, ó yẹ kọ́kọ ẹ̀ náà kó dá lóhùn. However,
on the average bọ́n ṣe sọ bí ẹ̀mẹ́ta sẹ́mẹ̀rin lọ́sẹ̀ so tá bá multiply ẹ̀ by ọ̀sẹ̀ mẹ́rin that's 16 times in a month. báyìí a máa fi àsìkò yìí ṣe ìlọ ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì yìí ire o. tọkọtaya ẹ máa jà ẹ fẹ̀sọ̀ bá ara yín gbé. kẹfìfẹ́ bá ara yín lò tọkọtaya káyọ̀ yín bá yín kalẹ̀. mo ní tọkọtaya ẹ máa máa jà ẹ fẹ̀sọ̀ bá ara yín gbé. ẹ̀yin tọkọtaya ẹ máa.